Àwọn olólùfẹ́ Wasiu Alabi Pasuma fárígá o. Wọ́n ní ìgbéraga ní Taiye Currency lọ ṣe ní Mecca, kì í ṣe pé ó lọ tọrọ àforíjì. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Taiye Currency parí ìjà pẹ̀lú Wasiu Alabi. Bá a ṣe ń sọ yìí, gbajúgbajà olórin Fuji tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ní Taiye Currency wà nílùú Mecca báyìí, kì í ṣe pé ó lọ ṣe múra nìkan o. Ó rí i dájú pé òun wá Wasiu Alabi Pasuma kan níbi tí wọ́n ti parí ìjà àti gbọ́nmi sí omi òtó tó wà láàrin wọn láti ìgbà díẹ̀ sẹ́yìn. Nínú fídíò kan tó ń lọ káàkiri orí ayélujára báyìí ní Taiye Currency àti Pasuma Alabi wà, tí àwọn méjèèjì sì jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn gẹ́gẹ́ bí bàbá àti ọmọ, tí Pasuma sì ń sọ pé ẹ̀yin tẹ́ wà níta àti ẹ̀yin olólùfẹ́ wa, mo bẹ̀ yín nítorí Ọlọ́run, ṣé mọ̀ pé awuyewuye yẹn pọ̀, ó pọ̀ gan tí ẹ sì ń wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà sáà ti rí nísìn, ilé Ọlọ́run la wà yìí o, ní Kaaba. Ó ti wá, èmi tó ń bẹ̀, ẹ̀yin náà ló ń bẹ̀. Ẹ jọ̀wọ́, bó ṣe ń bẹ̀ yín ni mò ń bẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa tó wà níta. Ẹ̀yin ló ń bẹ̀, ẹ̀yin ti Taiye náà, ẹ má bínú. Bó ṣe ń bẹ̀ yín, èmi náà ń bẹ̀ yín. Ẹ jẹ́ ká gbàgbé gbogbo ẹ̀. Báyìí ni Alhaji Wasiu Alabi Pasuma bẹ̀ àwọn olólùfẹ́ rẹ̀, tó sì bẹ̀ àwọn olólùfẹ́ Taiye Currency náà, tó ní kí wọ́n gbàgbé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá. Lẹ́yìn náà ni Taiye Currency sọ̀rọ̀ pé kì í ṣe Paso ni mo wá bẹ̀ níbí o, ẹ̀yin olólùfẹ́ wa ni mo wá bẹ̀, ẹ̀yin ti Paso ẹ má bínú. Ẹ gbọ́ tí àlàyé náà sọ pé kẹ́yin tèmi náà má bínú, bàbá àti ọmọ náà ni làwọn méjèèjì so mọ́ ara wọn tí wọ́n sì da ọ̀rọ̀ náà sí àwàdà, tí gbogbo àwọn tó wà níbẹ̀ sì ń rẹ́rìn tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tí wọ́n ń sọ pé kí Taiye Currency kọrin fún ọ̀gá rẹ̀ Pasuma Alabi, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kọ orin kan tí Taiye Currency máa ń kọ níbi tí ó ti kọ pé ọ̀gá mi ẹ ò ní kú eléṣù lọ́nà, àti àwọn ọ̀rọ̀ míì tó jẹyọ débi pé Taiye Currency ń sọ fún àwọn tó wà níbẹ̀ pé òun ti wà pẹ̀lú Pasuma báyìí ó ti ju 30 ọdún lọ. Ó ní kí gbogbo àwọn tó wà níbẹ̀ tó súnmọ́ Pasuma lòun ti wà pẹ̀lú ọ̀gá ńlá Fuji. Ó ní tí èèyàn bá ń pèèyàn ní bàbá kò túmọ̀ sí pé ẹni náà lè bí ni. Ó ní bí èèyàn bá gba ọdún méjì lọ́wọ́ ẹni tó bá jù ni lọ pé bàbá là ń pè é, pé kí wọ́n má rò pé bóun ṣe ń pe Pasuma ní bàbá yẹn ó lè bí òun lọ́mọ ni. Ó lóun náà ń ṣọmọdé, pé ṣùgbọ́n Pasuma jẹ́ ẹnìkan tóun nífẹ̀ẹ́ sí gidigidi. Ó lóun ò kọrin lẹ́yìn rẹ̀ rí, kódà òun ò ṣèlégbè fún rí, ṣùgbọ́n ó jẹ́ ẹnìkan tó fà òun lọ́wọ́ sókè lágboolé Fuji, ìdí nìyẹn tí òun fi ń pè ní bàbá òun. Tí ẹ ò bá gbàgbé, ìgbà díẹ̀ sẹ́yìn ni ọ̀gá àwọn onífújì ní King Wasiu Ayinde Marshal ti sọ fún Taiye Currency kó lọ bẹ̀ ọ̀gá rẹ̀ Wasiu Alabi Pasuma, tó ní òun ò ní pe àwọn méjèèjì jókòó láti máa rojọ́ tàbí parí ìjà, tí àwọn èèyàn sì ti ń dààmú olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú yìí pé kó pàṣẹ fún àwọn méjèèjì kí wọ́n parí aáwọ̀ tó wà láàrin wọn yìí. Ohun tí a gbọ́ ni wípé Wasiu Ayinde náà wà nínú àwọn tó ṣiṣẹ́ lórí bí ọ̀rọ̀ náà ṣe parí. Tí ẹ ò bá gbàgbé, Taiye Currency sọ láìpẹ́ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pé òun ò lè bá Pasuma jà nítorí ẹni tí òun nífẹ̀ẹ́ sí gidigidi ni. Ó fi kún un pé àwọn tó ń dá sí ọ̀rọ̀ òun àti Pasuma ò mọ bó ṣe ń lọ. Ó ní àwọn èèyàn máa rí wọn papọ̀ láìpẹ́ yìí. Ọ̀rọ̀ tó sọ yìí náà ló ti wá sí ìmúṣẹ lẹ́yìn ọjọ́ díẹ̀ tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí pẹ̀lú bí ó ṣe wá bẹ̀ Wasiu Alabi Pasuma ní ìlú Mecca níbi tí ó ti ń ṣe umura. Ohun tí eléyìí sì túmọ̀ sí ni wípé ìjà ti parí láàrin àwọn olórin Fuji méjèèjì yìí, ṣùgbọ́n ìṣesí Taiye Currency àti àwọn ọ̀rọ̀ tó sọ níbi tí ó ti lọ tọrọ àforíjì lọ́dọ̀ Wasiu Alabi Pasuma ò tẹ́ àwọn olólùfẹ́ Wasiu Alabi Pasuma lọ́rùn o. Níṣe ni wọ́n ń fárígá lórí ayélujára pé bí Pasuma ṣe ṣe nígbà tí Taiye Currency lọ bẹ̀yẹn ń bí àwọn nínú gidigidi, kódà àwọn ní kò yẹ kó gbẹ̀bẹ̀ débi pé ó máa fà mọ́ra. Arákùnrin kan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunny Atiku sọ pé ìjà kò parí o, Paso bá Wasiu kò bá ẹnikẹ́ni jà. Ológbò Ìbàdàn ló ń bá ara rẹ̀ jà torí aláìmoore ẹ̀dá ni, onílara ni. Mr Takeover ti rí lídà, Àrẹ̀mú ti gba wájú, kí ọmọ aláìgbọràn Ológbò Ìbàdàn lọ tò sẹ́yìn. Ọ̀gbẹ́ni Morufu Sobowale sọ pé Pasuma ní kó fún àwọn olólùfẹ́ rẹ̀ lọ́rọ̀ sọ. Bí Taiye ṣe ń ṣe, ó dàbí ẹni pé àṣírí kan wà níbẹ̀ ni, torí pé ìgbéraga yẹn ti pọ̀ jù. O lè dánrọ́ ẹ̀ wò pẹ̀lú ọba orin tèmi, wàá gbà. Arábìnrin Aminat ní wọ́n fi ipá mú un láti lọ tọrọ àforíjì lọ́dọ̀ Pasuma ní ìgbéraga rẹ̀ ti pọ̀ jù. Nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń sọ ni wípé ó ti tọrọ àforíjì ọ̀hún kò tọ̀nà, wípé ó ń ṣe bí ẹni tí wọ́n fi ipá mú lọ tọrọ àforíjì, pé bí wọ́n ṣe ń tọrọ àforíjì kọ́ nìyẹn. Ẹlòmíì tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tó sọ pé kò sí ohun tí ọ̀gá ńlá fẹ́ ṣe níbi tí wọ́n ka mọ́ ní ilẹ̀ mímọ́ tí òun náà ti lọ tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run. Ó ní ọlọ́pọlọ ni ẹni tó gba Taiye Currency ní ìmọ̀ràn láti lọ tọrọ àforíjì níbẹ̀ yẹn. Tí ẹ ò bá gbàgbé, gbogbo àwọn olórin ìṣáájú tí wọ́n ti ní ìjà kan tàbí òmíì pẹ̀lú ara wọn tí wọ́n jẹ́ mùsùlùmí, ilẹ̀ mímọ́ Mecca ni wọ́n ti máa ń parí rẹ̀. Ẹ wo Àyìnlá Ọmọwúrà àti Fatai Olówónyọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Alhaji Wasiu Alabi Pasuma ti fi hàn gbogbo ayé báyìí pé ọmọ bíbí ire làwọn. Ilé ire ni wọ́n ti jáde, wọ́n kọ́ wọn, àwọn náà sì gbẹ̀kọ́. Wọ́n bọ̀wọ̀ fún Ọlọ́run ló jẹ́ kán gba ẹ̀bẹ̀ ìgbéraga
ìgbéraga tí Taiye Currency wá bẹ̀ yìí. Parí olódó fárígá o. Ó ní ìwà ìgbéraga ni Taiye Currency lọ hù ní Mecca. Gbajúgbajà àgbà òṣèré àti adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa ni Páládé Kọ́láwọlé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Parí olódó ti jáde láti sọ̀rọ̀ lórí ìwà tí Taiye Currency hù ní Mecca yìí. Parí olódó ní ìwà ìgbéraga ni Taiye Currency hù sí Wasiu Alabi Pasuma níbi tó ti ń bẹ̀ ní Kaaba. Ó ní òun mọ bí Pasuma Alabi ṣe bẹ Wasiu Ayinde nígbà tí aáwọ̀ wà láàrin wọn. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àgbà òṣèré yìí. Ẹ wo, mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri gbogbo àgbáyé. Ẹ̀yin bloggers, ẹ bá mi share fídíò yìí. Ó ń pọn mí lóminú, ẹ bá mi share. Orúkọ mi ni Parí olódó. Mo ti yé yín, ẹ bá mi share ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kí fídíò yìí kó káàkiri àti Pasuma fans club àti Currency fans club, kí fídíò yìí kó dọ́dọ̀ òru wọn. Yorùbá ló bọ̀, wọ́n ní nǹkan mẹ́ta ló máa ń gùn yàn. Ìkíní, á ní owó máa ń gùn yàn, òògùn ń gùn yàn, agbára dẹ̀ máa ń gùn yàn. Àbúrò mi jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ̀, kí ló ń gùn wọn náà? Mo fẹ́ béèrè kí ló ń gùn ẹ̀ kó sọ fáwọn tiẹ̀. Tó bá lè sọ fún wọn, wọ́n á lè mọ̀ bọ́ ṣe máa rọ̀ ẹ́ lọ́kàn tó ń gùn ẹ̀. Nǹkan tí mi kàn rí kó ń gùn ẹ̀, ìgbéraga ni. Ìgbéraga dẹ̀ máa ń gbéyàn lulẹ̀, tó bá gbéyàn lulẹ̀ kò ń gbéyàn dìde o. Láìtàlá sọ́mọ́ bí láìla, mo mọ̀ ẹ́ dáadáa dẹ̀jọ́ mọ́ra. Mo ti sọ̀rọ̀ kan rí lórí awuyewuye rí tó lọ kọ́mẹ̀ntì fẹ́yàn kan wípé èmi tó yẹ pé kí n parí ọ̀rọ̀ pé mo lọ sọ̀rọ̀ sí ẹ̀, mo sọ̀rọ̀ sí ẹ̀, má sọ̀rọ̀ sí àgbàlagbà ni mí. Èmi ò ṣe bọ̀dá ẹ̀, bàbá lèmi jẹ́. Taiye Currency, bàbá ni mo jẹ́ fún ẹ. Àti rán mu gángan ó ṣẹ̀yìn kan, kò ṣẹ̀yìn kan náà tèmi náà. Tí ó ń gbọ́, mi ìfẹ́ máa sọ sórí púpọ̀ pé mo tẹ̀lé Pasuma wá bí ti Ìbàdàn 93 táwa yìí ní ṣe ìtẹ́ kí má mú yẹn kó. Ọlọ́run ti gbógo ẹ̀ fún ẹ, Ọlọ́run dẹ̀ ṣe fún ẹ, o tún bímọ lálùbáríkà ògbó ọ̀nà ríro. Ọlọ́run ṣe fún ẹ, ìwọ náà tún jẹun níjọba. Ọlọ́run ṣe fún ẹ, jẹun ní fújì. Kí ló ṣe é tó ṣe báyìí? Tọmọ sàásù yẹn là ń sọ pé kí ló dé tó ń ṣe gbogbo báyìí? Àtàmọ̀gbó yẹn pé ìbílà ṣe ọtí wọ́n gbọ́. Kí ló dé tó ń ṣe ìgbéraga? Gbogbo tó lọ láàrin àti ìwọ àti Paso táwọn gbàdúrà kó tán kẹwàá ní bàbá àtọmọ, everything might go on like that. tó àwọn náà pé ta ló fẹ́ pè yín papọ̀, báwo ló ti fẹ́ lọ lé ẹ̀, báwo ló ti fẹ́ lọ bẹ́ẹ̀ ni à ń wà tí mi tó fẹ́ jáde tán fún yẹn. Mo wá wo iṣẹ́ Ọlọ́run, ẹjọ́ wa lọ pàdé nílé Olúwa, ẹ ti lọ gbàdúrà Kaaba, ẹ pàdé ní kílẹ̀ tí pé Mecca ní múra lẹ ti pàdé. Gbogbo nǹkan tó ń nù lẹ̀ kó yẹ kí nǹkan yẹn rá sí múra. Àwọn alátúntò alátúnṣe tí wọ́n lọ́pọlọ wọ́n wá mú ẹ wá bá Paso nínú rúùmù bíi tí Paso wà. Mo rí Ọlámilékan Gàjí, mo rí bẹ́ẹ̀ mi tẹ̀ mọ́ àwọn orúkọ àwọn tó kù. Àwọn amú ẹ àwọn fáìsì ẹ̀dẹ̀ ni àwọn Lálékan Gàjí ẹ ti jọ wà tipẹ́ àtàyè Ìjẹ̀bú Òde mú wọn. Àwọn amú ẹ wá kí gbogbo wọn lè tán bẹ̀. Ibẹ̀ yẹn kó dẹ́ẹ̀tì tí ó sì pé bóyá ọ̀sẹ̀ ń pèrò jọ. Kò sí tó pọ̀ jù fún ẹ bó ṣe wọlé yẹn kó kàn kúnlẹ̀ bóyá káwọ́ sókè kó kúnlẹ̀ bàbá mi, ọ̀gá mi, olúwa mi, tó lọ ẹ̀jẹ̀ kó tẹ̀ má bínú, ẹ̀jẹ̀ ká gbà mí. Ẹ̀yin Pasuma fans club má bínú, ẹ̀yin fans mi náà má bínú, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, èmi àti bàbá ọmọ àti bàbá ti jà, ó ti parí ẹ̀ ní ó ti tán ẹ̀ má bínú jẹ́ kó lọ kó dẹ̀ bu lẹ́sẹ̀ sókun náà díẹ̀ mú, ó ti tán. Wà á débẹ̀ ó tún lọ ń rojọ́ sọ story tàti kíní kan years tẹ́ ti jọ wà rí, wà á ti Paso ti jọ wà ti pẹ́, òṣè olúlu lẹ́yìn Paso, ògbéni lẹ́yìn Paso. Kí ni gbogbo yẹn, ta ló tún béèrè gbogbo yẹn lọ́wọ́ tó dán? Ìgbéraga ni gbogbo tó ń ṣe yẹn. Ìgbéraga ń dá ẹ láàmú gidi, o ò dẹ̀ réyàn bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀. I'm telling you the truth. Tó bá wọn anybody kó sọ àgbàlagbà lèmi, àwa máa sọ fáàtì ọ̀rọ̀ fún ẹ. Torí I like ẹ. I like you. Ṣùgbọ́n o ti ń jẹ́ kí n máa dislike pẹ̀lú àwọn pátánì ìgbéraga. Kí ló ṣe ẹ? Ló ń gbíjú ẹ lọ́wọ́ tó fi jólẹ̀. Kò sí tọ́lọ́ lè ṣe fún ẹ, máa wò pọ́ Ọlọ́run ló ṣe kó cool down. Kí ló ní tẹ̀dá kan ò tí ì ní rí? Kí ló ṣe ẹnìkan ò tí ì ṣe rí? Ó dẹ̀ farabalẹ̀. Nígbà tí Paso ló ṣe Wasiu Ayinde, gbogbo alárí inú kíṣìn ni Wasiu Ayinde tó lọ ń dọ̀bálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ sí Paso pé ó ṣe máa lọ dọ̀bálẹ̀ fún ẹ̀gbọ́n tó mọ̀ wípé àgbà ni àgbà ń jẹ́, ó tó bẹ́ẹ̀ kó ń lọ dọ̀bálẹ̀ fún, ó dẹ̀ fagbà fún, ó dọ̀bálẹ̀ fún. Ṣé ò rí yẹn ni? Ẹ̀rù àti wá dọ̀bálẹ̀ fún Paso wá ń ṣe bákan fún, ṣé Paso kéré sí wọ ni? Ó kéré sẹ́ni tó lè dọ̀bálẹ̀ fún. Àbúrò àwọn àbúrò tó wà lẹ́yìn ẹni
Táyé ìgbéraga ìlọgbé ilẹ̀ ẹ̀wù burúkú ni o aṣọ burúkú ni ó máa ń tẹ̀ràn láwùjọ ni o ní múra nílé olúwa tẹ lọ gbàdúrà tó yẹ kí gbogbo ẹ̀tọ́ dé pé lẹ́yìn pé àwa táwọn wò yín lé táwọn rí bọ́ ṣe ń ṣe ẹ̀ tẹ bá máa dé báyìí kankan lọ fọ́ọ̀mù ṣóun bá àdàn pé ó yá bàbá àtọ wọn ìjà ti parí kẹ la ṣó mọ́lẹ̀ kẹ tún ṣe ṣó lẹ́kọ̀ọ́ kí gbogbo ẹ̀ ó yá kí wọ́n náà wà wò ṣe máa wà ó tún máa dà tó bí ni wọlé tó ń ṣe òtò tó ń kírètì ẹni mìíràn fúnra ẹ̀ ó kàn kírètì ọ̀tá fúnra ẹ̀ ìgbéraga ni lọ́jà ọ̀bẹ o ẹ bá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ bá sọ̀rọ̀ ìgbéraga ẹ̀wù tí ò dání lọ́bọ̀ọ́lẹ̀ má máa ga gbá fún sáwọn tó bá ju ẹ lọ ló ti yẹ má máa ga pa o ló ti yẹ àwọn aláìkẹ́ la ṣe ń bẹ́ẹ̀ sọ lọ́bẹ̀ burúkú ilẹ̀ kò dáa àtúnlọ́ṣe ògbélé ní múra sky àwòsùgbélà.